Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Sinimá tí a mú wá sí etí ìgbọ́yín lénìí òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Àníkẹ́ ọmọ àgbà. Òótọ́ ni ọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n sọ yí pé ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pajẹ. Eléyìí ni ó fa ìdí ẹ̀ tí Àníkẹ́ fi ń wu àwọn ìwà jàǹdùkú àti ìwà olè jíjà tí ó ń wù. Nítorí wípé ìyá rẹ̀ ni ó lé síta nítorí nǹkan kan tàbí nǹkan méjì ìwà ìbàjẹ́ tí ó wù tí ò dáa. Ṣùgbọ́n báyìí o, fún àwa tí a ti wo apá kìíní sinimá yìí, a ó rí wípé gbogbo ìgbìyànjú àwọn ọlọ́pàá láti mórí Àníkẹ́ mú pàbó ni ó ń já sí, tí ó sì jẹ́ wípé wọ́n ti ṣe ìwádìí tí wọ́n mọ ibi tí Àníkẹ́ ń gbé. Eléyìí ni ó fà á tí wọ́n fi wá Àníkẹ́ lọ lé, ṣùgbọ́n wọn ò bá nílé, ìyá rẹ̀ ni wọ́n gbá tí wọ́n sì gbé ìyá rẹ̀. Eléyìí gan ni ó máa jẹ́ kí ó yé wa ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé bọ́mọdé bá po eku lóríta yóò dájẹ, tó bá pààrọ̀ gidigba ó ní láti gbé wá fún òbí rẹ̀ nílé. Bó tiẹ̀ lè jẹ́ wípé ìyá Àníkẹ́ fẹ́ kọ́ Àníkẹ́ ní ọgbọ́n ni ó ṣe lé síta, ṣùgbọ́n lílé Àníkẹ́ síta ti jẹ́ kí ó máa wu ìwà jàǹdùkú, ìwà ajínigbówó. Àwọn ọlọ́pàá ti gbé ìyá Àníkẹ́ lọ báyìí. Kí ni ẹ̀yin lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí? Ṣé wọn yóò fi ìyá Àníkẹ́ lẹ̀ ni àbí wọn yóò padà rí Àníkẹ́ mú? Inú apá kejì sinimá yìí ni a ó ti rí èsì sí ìdáhùn ìbéèrè wọ̀nyí. Kí ẹ sì má gbàgbé láti tẹ àtẹ̀ránṣẹ́ eléyìí tí a mọ̀ sí comment láti sọ ẹni tí ẹ bá fẹ́ràn jù nínú sinimá yìí, Àníkẹ́ ọmọ àgbà. Ẹ lọ wò ó. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.